dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 27 oṣù kẹta ọdún 2026. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣojú mímu lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Ọlátúnjí Dìísù ti fi ìwé olójú ìwé 75 ṣọwọ́ sílé ìgbìmọ̀ aṣòfin lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún. Ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí náà fi ìwé ṣọwọ́ sí ààrẹ Tinubu láti fi ìgbárùkùtì wọn hàn lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ìgbésẹ̀ àlàáfíà ló jẹ́ àfojúsùn ẹgbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n níṣe ni wàhálà òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú náà tún fẹjú sí i pẹ̀lú bí ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá ṣe pa láṣẹ pé kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alága igun kan nínú ẹgbẹ́ òṣèlú PDP, Kabiru Turaki San, lórí ẹ̀sùn pé ó kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́. Igun Ṣèyí Mákindé ní kò sí ohun tó jọ pé àwọn yóò gbárùkù ti sáà ẹlẹ́ẹ̀kejì ààrẹ Tinubu. Ètò gbogbo ti tò báyìí fún ìpàgọ́ gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú báwọn ṣàǹkóṣàǹkó ẹgbẹ́ náà ti ṣe gúnlẹ̀ báyìí sí ìlú Àbújá. Látàrí bó ṣe jẹ́ wípé gbogbo ìgbà báyìí lórílẹ̀‐èdè yìí ń wà nínú òkùnkùn bírímù. Igbákejì ààrẹ Kashim Shettima ní ìṣàkóso ààrẹ Tinubu yóò rí dájú pé ó yanjú ìṣòro tó ń kojú ẹ̀ka iná ọba lórílẹ̀‐èdè yìí. Epo bẹntiróòlù ti bẹ̀rẹ̀ sí ní gbówó lórí báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà pẹ̀lú ìdá 50 látàrí wàhálà tó ń wáyé lápá ìlà oòrùn àgbáyé. Afurasí tọ́wọ́ tẹ̀ tó sì wà lákàtà àjọ DSS ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí lákàtà àjọ náà pẹ̀lú bó ṣe ṣe lálàyé wípé níṣe ni wọ́n ń fìyà jẹ òun. Ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti dá mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ Stella Odua sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà lẹ́yìn tí wọ́n ti gba bílíọ̀nù 3 náírà tí wọ́n ní ó lù ní pọ́npọ́ lọ́wọ́ rẹ̀. Ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè Senegal ti kéde pé òun yóò gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ rẹ̀ tó gbà jáde bí ọmọ tuntun lọ́jọ́ Sátidé kí ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Peru lẹ́yìn tí àjọ CAF kéde pé òun ti gba ife ẹ̀yẹ náà fún orílẹ̀-èdè Morocco. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.